Nàìjíríà tá a wà yìí tán bá ṣí àwọn sójà lẹ̀ pé kán ṣe nǹkan tán bá fẹ́ pé kán ṣe tán ṣí Nàìjíríà sójà lẹ̀ tán ṣí Nàìjíríà naval lẹ̀ tán ṣí Nàìjíríà Air Force sílẹ̀ rẹ́rẹ́ máa rún o. Ikán parapọ̀ ikán mọ́lé èrò parapọ̀ wọ́n má gèèyàn. Ṣe rí ọ̀rọ̀ ìjàgbara kájìjàgbara nílẹ̀ Yorùbá iṣẹ́ èmi àti ẹni kò ṣeé fi dá ẹnìkan ò lè jìjàgbara nílẹ̀ káàárọ̀ òjìrè torí pé igbó tó wọ ìlú olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Mo kí wa ìkànnì Mọdákẹ́kẹ́ online TV ló ń kí wa níbikíbi tá a bá wà. Ọmọ abálẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu ó ń bọ̀ o akọ̀ráyè ọmọ ogun tẹ̀lúdó ọmọ arẹ́rìn pàdé ìjà lójú ọ̀nà ìjà òwú mi jà wọ́n lọ tẹ̀lú ìdákẹ́jẹ́dó mo wá fẹ́ wo bàbá ńlá bàbá ẹni máa tọ́ mi. Ǹjẹ́ ṣe mọ̀ pé olóyè Sunday Igboho tí gbogbo èèyàn ń pè ní òòṣà ǹjẹ́ ṣe mọ̀ pé Mọdákẹ́kẹ́ ló ti jáde wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣeré aláwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ akíkanjú nílùú bàbá tó bí mi lọ́mọ akíkanjú ni wá nílùú Mọdákẹ́kẹ́ àkọ̀ráyè. Ìkànnì Mọdákẹ́kẹ́ online TV rèé o yọmọ dùnmọ́ wa yọmọ kúrò máwọn ọ̀tá wa Kọ́lá Aláwọdé ló kọ mi àmọ̀mọ̀ ṣe o ẹ má bá wa wò ó ẹ má bá wa subscribe sí Mọdákẹ́kẹ́ online TV lórí YouTube àmọ̀mọ̀ ṣe o láṣẹ Èdùmàrè Akọ́láwọlé Aláwọdé ló kọ mi. Nigerian soldier ṣé Nigerian soldier wa ṣé ó ti yàtọ̀ ni Nigerian soldier tí mo mọ̀ ṣé báwọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n lọ láti lọ jagun ní Liberia láti lọ jagun ní Sudan láti lọ sí àwọn African countries láti lọ ràn wọ́n lọ́wọ́ dájúdájú ejò lọ́wọ́ nú Nigerian soldier wá dàbí ọ̀rọ̀ wọn wá dàbí ọ̀rọ̀ mùmú sìn wọn dẹ̀ kí ń ṣe mùmú ìjọba ló ṣe bẹ́ẹ̀ o ìjọba ló ṣe bẹ́ẹ̀ torí kíní kan yà mí lẹ́nu láwọn tó jẹ́ wípé Nigerian soldier tó yẹ pé wọ́n ti lọ káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà tí wọ́n sì tún pe Nigerian soldier wípé we are the giant of Africa pàápàá jùlọ wọ́n jẹ́ kó yé wa pé ní orí ilẹ̀ o lágbàáyé o Nigerian soldier ló lè jagun jù ṣé Nigerian soldier yẹn ló wá di àwọn tí bandit wá ṣe rí tí ó bá lọ́wọ́ ìjọba nú mo fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi búra Nigerian soldier yóò ti destroy many places níbi táwọn bandit wà tá bá yọ ọwọ́ ìjọba kúrò káwọn ìjọba kan ṣí àwọn Nigerian soldier lẹ̀ kan sí Nigeria army sílẹ̀ ta ní Air Force Nigeria a ní naval navy ní Nigeria a ní land soldier ní Nigeria irọ́ kò rí bẹ́ẹ̀ àwọn Nigerian soldier kì í ṣe dèdèrìn wọn kì í ṣe jìjìnì they are very very active àwọn ìjọba ló ṣe wọ́n bẹ́ẹ̀ àwọn ìjọba ló tún wọn rọ tó fi dàbí wípé sójà ò ní àpọ́nlé lórí ọ̀rọ̀ nǹkan tí ń lọ ní Nàìjíríà níbi area àti ọ̀rọ̀ bandit sójà yìí ṣe ẹni tí àwọn bandit kọ̀ọ̀kan máa pa sójà yìí ṣe ẹni tí àwọn bandit kọ̀ọ̀kan máa gbé ní gógó ẹ̀yin ìjọba wa lọ́wọ́ tá a wà ń sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí ló ti sùn nígbà tí láyé Boko Haram láti 2013 2014 2015 2016 ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sùn ní Màdúgùrí ọ̀pọ̀lọpọ̀ àwọn sójà yìí kò yẹ kí wọ́n kú torí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ má jẹ́ ká tara wa jẹ mo sì ń sọ àwọn bandits àwọn Boko Haram wọn ní equipment tó Nigerian soldier gbogbo ẹnu mo fi lè sọ wọn ní equipment tó wa wọn ní experience tó Nigerian army ó kàn jẹ́ wípé ibi tí ayé bá tẹ̀ sí làwọn sójà náà ń tẹ̀ sí ni wọn ní equipment wọn ní experience tó Nigerian army ibi táyé bá tẹ̀ sí làwọn náà ń tẹ̀ sí ni Nigerian soldier la wá sọ di lọ́pọ̀lọpọ̀ wá sọ di ẹni pé wọn fẹ́ẹ̀ ní ìmọ̀ láàrin wa wọn fẹ́ẹ̀ ní ìmọ̀ lórí nǹkan tí ń lọ ní Nàìjíríà yìí torí ẹ̀ ló jẹ́ kí n sọ wípé Nàìjíríà tá a wà yìí tán bá ṣí àwọn sójà lẹ̀ pé kán ṣe nǹkan tán bá fẹ́ pé kán ṣe
tán sí Nigerian Soldier lẹ̀, tán sí Nigerian Naval lẹ̀, tán sí Nigerian Air Force sílẹ̀ rẹ́rẹ́ máa rún o. Ṣùgbọ́n ìṣòro tó wà nílẹ̀ ni wípé amúkùn ẹrù ẹ wọ́, òkèlè ń wò ẹ wò sàlẹ̀. Ẹ jẹ́ ká wá padà sórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Ṣe rí mo ráwọn àfáà kan tán jáde lórí social media, kò yẹ kí Yorùbá máa ṣe báyìí. Àfáà kan jáde tí wọ́n ń pè ní mufti àbí kí ni wọ́n ń pè ẹni yìí, mufti, mi ò disrespect yín sá o, ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ jáde kẹ́ ẹ máa tako olóyè Sunday Igboho. Reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn gangan fúnra yín ní oògùn, ẹlẹ́ẹ̀lógún ti yín, ẹlẹ́ẹ̀ní tírà ni, tó bá jẹ́ pé lóòótọ́ lẹ́yìn fúnra ara yín ní tírà tẹ́ẹ̀dẹ̀ jẹ́ ọmọ òwò, ẹ̀yin náà lè lọ inú igbó náà o, ẹ̀yin náà lè lọ sínú igbó kẹ́yin náà lọ bá wa lé àwọn bandit kúrò nínú igbó. Because mo ti máa wo bàbá yìí lórí social media ní gbogbo ìgbà, mo rí wípé ibi táyé bá ń lọ kọ́ làwọn máa ń lọ, wọn ì tẹ̀lé ibi táyé bá ń tẹ̀lé. Olóyè Sunday Igboho ní ká ṣí òun sílẹ̀ kó ń lọ sínú igbó láti lọ lé àwọn bandit. Ẹni tó sọ yẹn ó fi ẹ̀mí ara ẹ̀ lélẹ̀ láti lọ ni. sáà bàdà ní ẹlù fún Mọdákẹ́kẹ́ ló ti wá. Mọdákẹ́kẹ́ online TV ló ń kí gbogbo wa o jákèjádò gbogbo àgbáláyé. Ẹ mọ bá wa wò ó níbi tí ẹ bá wà, yóò mọ dùn mọ́ wa, yóò mọ kúrò báwọn ọ̀tá wa láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́. Kò yẹ kí àríyànjiyàn tún máa wáyé láàrin àwọn ọmọ Yorùbá. Gbogbo nǹkan tá à ń ṣe yìí, tán bá sọ pé ta ló ṣe àwọn TikTok jù, ọmọ Yorùbá ló ṣe TikTok jù. Ní Nàìjíríà lónìí tán bá fi afẹ́ gbé competition àwọn ní TikTok, ọmọ Yorùbá ni. Ẹ lè rí àwọn Haúsá lórí TikTok lẹ́yìn kan máa kọrin tàbí kan máa ṣe tíátà. Ẹ lè máa kọrin, wọ́n lè máa jó, wọ́n lè máa ṣe tíátà. Tẹ bá ráwọn Ìgbò, ẹ lè rí ọ lórí TikTok, wọ́n lè máa kọrin, wọ́n lè máa ṣe nǹkan, wọ́n lè máa ṣe everything, ẹ ní rí. Ẹnu wọn kò ju ẹnu àwọn ọmọ Yorùbá lọ. Ọmọ Yorùbá especially àwọn tí wọ́n rí ìrí ogun rí, tọ́pọ̀lọpọ̀ wọn náà bá fẹ́ sọ, wọn á ní Sunday Igboho, wọn á ní irọ́ ní ń pa, wọn á ní kò mọ nǹkan kan tí ń ṣe. Ṣé rí, ẹ jẹ́ kí n hope ojú wa sí àwọn nǹkan kan lénìí. Àwọn nǹkan kan tí mo fẹ́ open ojú wa sí, anybody lè sọ̀rọ̀ tó bá wù sí mi o, kò sí nǹkan tó kàn mí. But ẹ jẹ́ kí n sọ nǹkan tèmi mọ̀ nípa olóyè Sunday Igboho lénìí. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tó jẹ́ ọmọ Nàìjíríà, pàápàá jùlọ àwọn èèyàn tó ń ròyìn nípa Sunday Igboho gan, wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ story nípa ẹ̀ dáadáa. Torí mọ̀rìwò lọ́pọ̀lọpọ̀ kàn rí wọn tí rí gógó gan nípa olóyè Sunday Igboho. Ní 97 tí ogun ṣẹlẹ̀ nílùú Mọdákẹ́kẹ́, Sunday Igboho ó wà ń bẹ lọ́dún náà lọ́hùn. Tó fi di year 2001, 2002, 2003, 2004 kó lóyè Sunday Igboho tó kúrò nílùú Mọdákẹ́kẹ́. Now, a dẹ̀ rí ipa tó kó nígbà ogun tí mo ń sọ yìí. Ajìjàgbara fún ogun ni Sunday Igboho ti ní experience already. That is why tí mo fi ń ṣàlàyé wípé ẹni tí ó bá ní experience ọmọ tẹ̀lé olóyè Sunday Igboho, àwọn tó ti lé experience náà lè tẹ̀lé láti lè jọ wọnú igbó lọ pa bandit tàbí lọ mú wọn wá. Ẹni tó ti ní experience ni, kì í ṣe pé yẹn sóògùn ọ̀bọ̀n gan sára lásán. Olóyè Sunday Igboho ní kinní kan tán ń pè ní àyà. Àyà ní níbẹ̀ ní yí ojú ogun lọ. Ẹni tó bá láyà ẹ lè fi wé ẹni tó jẹ́ pọ́kàn sóògùn sára tí ò láyà, tó bá gbúrò bá torí bọgbó. Àtoríbọgbó. Olóyè Sunday Igboho ti ń exist ti pẹ́ kó tó di wípé ó gbọ̀nà Ìbàdàn lọ, kó tó lọ Ìbàdàn, kó tó lọ stay sí Ìbàdàn. Ṣé bó olóyè Sunday Igboho tá à ń sọ yìí, ṣé bó ti stay sẹ́yìn òyìn lọ lárí, ìyẹn governor Ọ̀ṣun state. Olóyè Sunday Igboho many àwọn olóṣèlú ti lò rí náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọrú èèyàn tó jẹ́, wọ́n rò pé bóyá wípé bí ṣe ń sọ̀rọ̀ yẹn, wọ́n rò pé ẹnu níjà. Kò jánu o. Ṣọ́fẹ́ gbọ́, kò jánu rárá o. Tó bá fẹ́ rí fíìmù Sunday Igboho, ìwọ kàn jẹ́ kó pè ẹ́ lórí fóònù kó ló ń bọ̀ wá kí ọ́n lé. Bó ṣe ń tọ̀ lọ́mọ yàgbẹ́, bó ṣe yàgbẹ́ lọ́mọ bì. Àwa ti mọ̀ amẹ́ntán pè ní Sunday Igboho. Ṣẹ́gẹ̀tì ẹ̀ talk and do ló kó ẹ̀.
bọ́tà àwọn kan tí ń jáde tán dédé ń sọ̀rọ̀ tán sọ kinní kan tán sọ kinní kan nípa pé kò gúùdù kò mọṣẹ́ kò na láì ìnógẹ́ jùjú jẹ́ kọ́kàn sọ pé ń bọ̀ wá kí ọ lé lásán tí jìnnìjìnnì ọ̀bà ní báyìí. olóyè Sunday Igboho tí mo mọ̀ lóògùn olóyè Sunday Igboho tí mo mọ̀ májàsọ́lá la máa ń pè wọ́n májàsọ́lá nílùú Mọdákẹ́kẹ́ Sunday Igboho májàsọ́lá nígbà tí wọ́n dé Ìbàdàn nígbà tọ́rọ̀ kínní ìṣẹ̀lẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi olóyè sọ̀rọ̀ wọn Sunday Igboho májàsọ́lá la máa ń pè wọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa nílùú Mọdákẹ́kẹ́ dẹ̀ dá wọn mọ̀ dáadáa pé akíkanjú èèyàn ni wọ́n. so kí wá ló dé akíkanjú èèyàn ní Sunday Igboho náà kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ wa fi ń wò wípé kò ló iná gẹ́ jùjú kò lóògùn kò sí kinní kan irọ́ o Sunday Igboho kọjá ẹni tẹ́ lè tàbùkù sí ọ̀dà ẹ jẹ́ ká wò ó ẹ bá ní Sunday Igboho lóògùn ṣé bí igbó tá à ń sọ yìí ṣé bí ọ̀rọ̀ bandit tá à ń sọ yìí gbogbo àrùn tí sogójì ní sọ̀dúnrún ní tó dé bá a bọ́ya dé gbogbo ọlọ́ya ní í ṣe gbogbo anìkíní ìjọ ń ṣe nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa náà wọnú igbó lọ ká lọ jà ẹ jẹ́ kí gbogbo wa wọnú igbó lọ káwa náà gbébọn lọ ká lọ jà káwa mọ̀ pé ìkan yàtọ̀ sí kan àmọ́ ẹ rò pé ọ̀rọ̀ pé èèyàn kó àwọn kan tí ò jẹun kánú èèyàn kan dédé kó wọn lógbó òkúlẹ́lẹ́já ọ̀tá òkúlẹ́lẹ́já máa tà á torí ẹ̀ mo ṣe ń ṣàlàyé fún wa àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jẹ́ kẹ́nu wọ́ kò especially lórí TikTok kò sí nǹkan tẹ́lẹ̀ mi ò lè fi TikTok dá lára torí pé ọmọdé ń ṣe ẹlòmíì kò ní rírí ogun ọ̀sẹ̀lẹ̀ lójú ẹlòmíì rí àwọn ìjà tó rí rí bí ìjà secondary school bóyá àwọn kan ń bára wọn jà ìjà tó rí rí bóyá jà àdúgbò lórí rí tàbí ìjà àwọn ọlọ́kọ̀ àwọn onímọ́tò nìkan lórí rí irọ́ o 97 98 99 2000 2001 5 years la fi jagun nílùú Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ gbogbo 5 years yẹn ní Sunday Igboho yìnbọn gbogbo 5 years ta fi jagun ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ gbogbo táìmù yẹn gbogbo ẹ̀ ní Sunday Igboho wà ń bẹ̀ kí wàá la fẹ́ mọ parọ́ tán náà wá jẹ sí ṣẹgẹ́tì ẹ̀ kí ni nǹkan ta fẹ́ mọ parọ́ sí Sunday Igboho ní yíya jìjàgbara ni ó ní àwọn ọ̀rẹ́ nílùú Mọdákẹ́kẹ́ tó jẹ́ pé àwọn náà lágbára bíi tiẹ̀ náà ó láwọn èèyàn ní Mọdákẹ́kẹ́ tó lágbára times 5 ẹ̀ àwọn náà sọ lórí social media wípé àwọn tó tún lágbára jà wọn ló wà dáadáa kìdí ẹ̀ ṣe Mọdákẹ́kẹ́ nìkan ló lágbára gbogbo ìlú ilẹ̀ Yorùbá kò síbi tí ọ̀sà lágbára alágbára wà ń wò ó wà lẹ́dẹ́ ó wà lápòmọ́ ó wà ní Gbọ̀ngán ó wà ní Kiri ó wà ní Odi Òmu ó wà ní Pẹ̀tù ó wà ní Òṣogbo ó wà ní Ògùn State ó wà ní Èkó ó wà kò síbi tí alágbára òṣìṣẹ́ alágbára òṣì lóńdó ni àbí kò sí lẹ́kìtì àbí kò sàlágbára ní àwọn ìlú Kwara State àbí kò sàlágbára ní kí lórúkọ rẹ̀ apá Ògùn State mọ́ Èkó ń bí báyìí kò síbi tí sálágbára òṣì ń bàdàn alágbára wà ń bàdàn níjọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ látó mọ ọmọ líle ni tí nǹkan ọba tí ì ṣẹlẹ̀ jẹ́jẹ́ olóyè Sunday Igboho ní ṣe ìṣègùn rẹ̀ ní Ayọ̀ Fámíyìdé ìgbà tó gbọ́dẹ̀ dé ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ó dẹ̀ ṣàfihàn rẹ̀ pé akíkanjú èèyàn ni adẹ̀bá bẹ́ẹ̀ akíkanjú ènìyàn ni so lọ́jọ́ tó gún bá dé la kàn mọ́ ọmọ líle kò sẹ́ni tí ò lọ́mọ líle ládùúgbò rẹ̀ kò yẹ kí àwọn ọmọ Yorùbá tá bá mọ nǹkan tá à ń ṣe kákan bọ̀ sórí TikTok pé o pe rẹ ní kinní kan kó wá mọ yẹ̀yẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ tó ní akíkanjú lòun fẹ́ wọnú igbó lọ wọn kì í ṣe bẹ́ẹ̀ náà wọn kì í ṣe bẹ́ẹ̀ ìran ọmọ Yorùbá nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn kò sẹ́ni tí wọ́n lè jí gbé let me come out pé àfa kankan jánu ẹ̀ máa rá wọn kan náà mọ̀ pé pásítọ̀ kan jánu lórí social media pásítọ̀ kan tiẹ̀ sọ̀rọ̀ wípé tẹ́nísì bá ṣẹlẹ̀ lẹ́kìtì àti Ondo State ó lò máa já ó fún wọn ní wọ́nì ni ó náà sọ tiẹ̀ ní àmọ́ nǹkan tó náà gbójúlé olúkálùkù ló ní nǹkan tó gbójúlé Sunday Igboho kì í ṣe nǹkan tí èèyàn kàn fi ń ṣeré gẹ́gẹ́ bí èèyàn yẹpẹrẹ tí n bá ti ọwọ́ bọ ọ̀rọ̀ Sunday Igboho dáadáa ọkàn jẹ́ wípé mi ò ní táìmù tààrà tí n bá ti ọwọ́ bọ̀ dáadáa ẹ mọ̀ nípa kíkanjú èèyàn ni kì í ṣe pé wọ́n ní kì í ṣe pé dẹ̀ǹsì ó ṣojú tàwa yìí ni nílùú Mọdákẹ́kẹ́ ẹ̀ ń tá a mọ̀ ni mọ́jàsọ́lá la mọ̀ wọ́n kì í ṣe èèyàn yẹpẹrẹ kì í ṣe gbàrú ẹkùn lọ fi lájá lọ́wọ́ lọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kúrò ní pé kinní kan ẹ kì í mú ẹran bí rẹ̀ ó kì í kọjọ́ra wọn náà ká fi ẹnu jíjà wọn kán lè mọ jánu
gbogbo àti Sunday Igboho kan wà lùmọ̀dẹ́ kì í ṣe tí ń tojọ́ báyìí social media àwọn kan ló ń pọ̀ nífun tó fi di pé ń tojọ́ náà. Sunday Igboho ìṣẹ̀lẹ́jọ́ náà pé máa tójọ́ máa pọ̀ fún ọmọ àwọn kan ló ń pọ̀ àwọn kan ló ń pẹ́yọ rẹ̀ náà tẹ̀ tó fi ń sọ̀rọ̀ náà. Kì í ṣe tó ń sọ̀rọ̀ síbọ̀ rẹ̀ lọ́jẹ́ sáwọn ń kú mi kì í kò í ṣe tó ń sọ̀rọ̀ kì í Sunday Igboho ìṣe tó ń sọ̀rọ̀ nígbà táwa Mọ̀dákẹ́kẹ́ kì í ṣe tó ń tojọ́ ẹ lè mọ̀ pọ̀ wà ń bè kankan lẹ́yìn tí wàhálà bá kàn ṣẹlẹ̀ lẹ́kàn fi lè rí ń bẹ̀ bóyá àwọn kan wà kan tí ò ṣe ọ́ tán kì í ṣe tó ń jà kiri kì í ṣe tó ń fa wàhálà kiri náà. Mo ti mọ̀ wọ́n ti pẹ́ mo ti mọ̀ Sunday Igboho as back as 93 94 náà nígbà tó wà nílùú Mọ̀dákẹ́kẹ́ gbogbo àtàn fi wà lọ́dọ̀ bàbá Múfúayọ̀ nílùú Mọ̀dákẹ́kẹ́ tán kọ́ṣẹ́ mẹ́kọ̀ọ́ gbà yẹn láti mọ̀ wọ́n náà. Gbogbo àyè láti mọ̀ wọ́n tí fọkànáísà kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ bàbá Múfúayọ̀ ń gbà yẹn gbogbo àyè láti mọ̀ wọ́n. So but kí wọ́n iṣẹ́ ẹni tó ń ṣe kinní bó afẹ́ni tí ọba gbérí akarabata kí lórúkọ rẹ̀ akarabata mọ́ Ayọ̀ Fámúyìdé mọ́ bí ọ̀nà Holy Saviours tí ọba gbé bẹ̀rẹ̀ ni ò ní mọ Sunday Igboho. Ẹni tó bá gbé bẹ̀rẹ̀ dáadáa máa mọ̀ wọ́n gbà tó wà Mọ̀dákẹ́kẹ́ dáadáa náà. He's a very very cool man, very cool guy ni wọ́n gbà yẹn náà. Good person ni wọ́n, he's a very good brother. So kí wàá ní táwọn kan wá ń dédé yanu kan dé pẹ́tàn wọ́n dẹ̀ ń pàdé wọ́n ń sọ̀tàn tí wọ́n mọ̀ nípa olóyè Sunday Igboho. Kì í ṣe èèyàn burúkú o, kì í ṣe èèyàn burúkú. Olóore ni. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó lóun fẹ́ wọnú igbó tó lóun fẹ́ lọ defend wa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó lóun fẹ́ wọnú igbó ṣé bí wọn náà ní èèyàn ní family ó ṣe rán tẹ̀lé Sunday Igboho tàbí kí ọ̀ràn kó náà wọnú igbó kọ́ lọ ṣe bẹ́ẹ̀ I'm telling you ṣé báwọn kan náà wà tọ́jú ọmọ Yorùbá tánà mọ́ sọ̀rọ̀ lórí social media náà ò ṣe wọnú igbó lọ àbí wọ́n ti gbópa ṣé wọ́n ti gbópa pé kéèyàn má wọ̀ ni wọ́n àti gbópa náà wọ́n àti gbópa pé kéèyàn má wọ anybody ló lè wọnú igbó wọ́n àti gbópa rí pé fẹ́ẹ́ rí pé gọ́ọ̀mẹ̀ntì gbé géètì síbẹ̀ pé ẹ má wọnú igbó lọ rárá wọ́n àti gbópa náà wọ́n fúnra ẹ̀ náà lè wọnú igbó kọ́ lọ bá wọn bẹ̀. Àwọn tí bá ń janu tán ṣe kinní kan lóṣù ṣe rí ọ̀rọ̀ ẹnu orí social media mo rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹnu aláwàdà àwọn nǹkan tó kàn jẹ́ bí ẹ jẹ́ kí n pè ní bí mẹ́táfà àbí símìlì ní kí n pè àwọn ọ̀rọ̀ aláfiwé àwọn ọ̀rọ̀ àfijọ kan tí ò ní ìtumọ̀. Ṣé wọ́n ti gbópa ni wọ́n ti gbópa náà àwọn ibi tán káwọn ọmọ yẹn sí tán káwọn ọmọ tán kọ́ ní orí local government ní school yẹn sí wọn àti gbóbẹ̀ pa náà anybody lè wọnú igbó yẹn lọ láti lọ bẹ́ anybody ń bẹ̀. Wọ́n à ní kó má wọ sórí ìwọ tó bá fẹ́ mọ sọ̀rọ̀ against olóyè Sunday Igboho ìwọ náà lè lọ nígbó wọn àti gbó yẹn pa náà everybody ló free àti lọ bẹ̀. Ẹ bá láyà kó wọ̀ mí rí pé gọ́ọ̀mẹ̀ntì ṣe àbí gọ́ọ̀mẹ̀ntì ṣe mọ fẹ́ǹsì yìí bẹ̀ ká ní gọ́ọ̀mẹ̀ntì ò mọ fẹ́ǹsì yìí bẹ̀ ká náà gọ́ọ̀mẹ̀ntì ò mọ fẹ́ǹsì yìí bẹ̀ ká anybody ló lè wọnú igbó láti lọ bá wọn bandit ń bẹ̀ wọn ní kó mọ́ wọnú igbó nǹkan tójú ẹ bá ti rí náà ní pírọ́blẹ́mù ṣùgbọ́n àwọn tó wà nílẹ̀ wa tí wọ́n tún béèrè ransom lọ́wọ́ á yà mí lẹ́nu ẹ jẹ́ ká gba pa bí wò gan àbí Nàìjíríà ti wọ́n ti pààrọ̀ Nàìjíríà tí mo mọ̀ nígbà kan torí àwa náà ti délé ayé ń sìn báyìí ilẹ̀ ti ta sí díẹ̀ o àbí ṣe Nàìjíríà tí mo mọ̀ nígbà kan kọ́ ni Nàìjíríà eléyìí ni bandit ń béèrè ransom ní Nàìjíríà wọ́n ní ká lọ sanwó kan sí àpò ẹnìkan ní Benin Republic ṣé Nàìjíríà ti yàtọ̀ ni torí èmi mọ̀ pé a ní àwọn tó ń pè ní investigation officer ní Nàìjíríà ńgbà kan tí wọ́n ń pè wọ́n ní CID àwọn tá a pè ní àwọn intelligent police ṣé wọ́n sí Nàìjíríà mọ̀ ní àbí gbogbo ẹ̀ ti dàrú ni gbogbo àwọn tán ní ká lọ sanwó fún pé kékeré kan ikọ̀ kan ni wọ́n á sà wọ́n ìbá jẹ́ pé wọ́n wà ní orílẹ̀-èdè mi kó jẹ́ Benin Republic àwọn ará wọn neighboring country tán bẹ ní Nàìjíríà ni wọn tó wa rárá Benin Republic kò ju bí Ìbàdàn sókè kò ju Ìbàdàn kò ju Ọ̀yọ́ state lọ ṣé àwọn yẹn lágbára wọ̀ wá ká ní Benin Republic láti lè lọ bá wọn tó sì dẹ̀jẹ̀ wípé gbogbo àwọn neighboring country la máa ń ràn wọ́n lọ́wọ́ ní Áfíríkà àwa ni wọ́n fẹ́ san pé kí ìjọ wọn ní ká lọ san 1 billion abẹ́ mọ̀ká tán ń pè ní 1 billion ní 1 million lọ́nà 1000 ká lọ san sí àpò àwọn kan ní Benin Republic kí ìjọba Ọ̀yọ́ kọ́ra ilos tuntun méjì kan rà fún àwọn bandit kí wọ́n tó wá tú àwọn tán mú lágòdì ilẹ̀ ṣe rí ọ̀rọ̀ tàwọn tán mú lágòdì yìí ṣe rí àwọn nǹkan kan wà tí àwa Yorùbá máa ń ṣe kì í ṣe gbogbo nǹkan ṣe rí ọ̀rọ̀ ti di woro sí woro lọ́wọ́ táwa yìí ọ̀rọ̀ ti kọjá kéèyàn mọ́ fẹ́ nìkan sínú ọgbà ẹ̀wọ̀n ẹni tó bá ti mú
tó bá ti jẹ́ bandit kò ní ìdíkẹ́ gbé sórí social media ẹ pa kọjá score kájọ gbá dúró báwo la ṣe máa mú bandit táwọn jù wọ́n sínú agodi èèyàn pa wá wọ́n dú wa lọ́bẹ lọ́rùn nílẹ̀ Yorùbá wọ́n mú wa wọnú gbólọ àjù wọ́n sínú agodi prison kí ló ká agodi prison pẹ̀lú àwọn bandit irọ́ ajẹ́pàwà náà mú wọn gẹ́gẹ́ bí ransom káà náà lè fi wọ́n lẹ̀ nìyẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni téèyàn bá ti mú kò ní ìdìpọ̀ ẹ̀ṣẹ̀ wo orí social media mọ́ àwọn ẹlòmíì wọn láwọn fẹ́ lọ bá bandit nínú igbó ẹ fẹ́ lọ bá bandit nínú igbó wọn á gbé kámẹ́rà fóònù lọ́wọ́ nǹkan ọ̀rọ̀ kan táwọn ṣe ò tí ì ká wa lára ni kò sí nǹkan kan àwọn ọdẹ wọn á kóra wọn ẹjọ́ mo ráwọn ọdẹ kan náà lórí social media táwọn kan gbé kámẹ́rà tẹ̀lé wọn lẹ́yìn kí ni túmọ̀ kámẹ́rà yẹn ẹ fẹ́ lọ bá yẹn jà ẹ fẹ́ lọ àtáàkì àwọn èèyàn gbé kámẹ́rà lọ́wọ́ torí kí ni. because tó bá tiẹ̀ jẹ́ wípé alájú àlàódì làlà ilé yìí o ní Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ àwa ti Yorùbá a fẹ́ lọ bá bandit nínú igbó àwa tó bíi 10 àwa fún ẹnìkan ní fóònù kò gbé lọ́wọ́ bàbá ṣe ń gun machine lọ́yọ́ mọ́ fídíò a fẹ́ lọ bá bandit ẹni tó gbé fídíò lọ́wọ́ yẹn kí ni túmọ̀ ẹ fẹ́ gbé kíní ẹ̀ sórí social media wọn kì í ṣe bẹ́ẹ̀ ayé ti kúrò níbi tẹ́ ẹ wà pàṣẹ ọ̀kọrin ń bẹ̀ yẹn mọ́ ayé ti kúrò ń bẹ̀ níbi tá a wà yẹn ẹ̀yìn àfẹ́ lọ bá wọn kan nínú gbọ́ àwọn gbébọn à ń gbé kámẹ́rà sí ara fún wọn àmọ́ fi fídíò àmọ́ nǹkan tẹ̀yẹ̀ bá fẹ́ ṣe èèyàn máa ń ṣe silently ni kì í ṣe pé ẹ̀ṣẹ̀ mọ́ gbé fóònù lọ́nà ugbó òkè ìgbà gbé fóònù lọ́nà ugbó yẹn sì ṣé kán lè bá a mọ̀ wípé wọ́n ń kí ẹ̀yin ọdẹ yẹn wọ́n ń kí yín kú iṣẹ́ ni pé ẹ kú iṣẹ́ o no ọdẹ tó bá fẹ́ àwọn èèyàn tó bá ṣe òun náà yẹ kí n sọ pé nǹkan tí ń ṣẹlẹ̀ Nàìjíríà ò tí ì ká wa lára tó bá ká wa lára dáadáa àwọn ọmọ Áfíríkà àwọn ọmọ Yorùbá tó bá ká wa lára dáadáa nǹkan tí mò ń sọ yóò yé wa tó bá ká wa lára dáadáa a mọ̀ wípé àwa gẹ́gẹ́ fúnra wa àti iṣẹ́ yóò tí ì ká wa lára tó àti mọ̀ nǹkan tá à ń ṣe tá bá mọ̀ nǹkan tá à ń ṣe dáadáa a mọ̀ wípé kì í ṣe pé à ń gbé fídíò kan lọ ní ogbó kì í ṣe pé à ya nǹkan kan sórí social media ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan míì wà gan ọdẹ ẹran ni kò lẹ́sìpírẹ́ǹsì ẹ mọ̀ gbé fóònù lẹ́lọ́ mọ́ fi fídíò àwọn nǹkan tẹ kò sí nǹkan tó kan fídíò kọ̀ọ̀kan kò sí nǹkan tó kan àwọn ìlú kan wà débi pé ẹ lọ sáwọn abìkan ní apá Kwara State that is why they are very very wise ẹ lè rí wọn kẹ́ gbé kámẹ́rà kankan lọ́wọ́ they do everything they want to do silently because they come to their land láti wá pa wọ́n tẹ́ bá dé ọ̀pọ̀lọpọ̀ àwọn abìkan ní Kwara State ibẹ̀ yẹn gbóná girigiri náà ibẹ̀ yẹn gbóná girigiri àwọn go gọra wọn níbẹ̀ ibẹ̀ gbóná girigiri láwọn apá abìkan ní Kwara State àwọn kí lórúkọ rẹ̀ kò mí ìṣẹ̀ ní máa dárúkọ àwọn ìlú yẹn torí àwọn ìlú yẹn jọ tí mo débẹ̀ ẹni tí ó bá láyọ̀ ò lè wọ̀ ìlú yẹn náà láàrin bí 30 minutes 4 hours láàrin 30 minutes 1 hour tẹ́ bá rìn lọ ẹ ní bá ẹyẹ pàdé tẹ́ fi dé ìlú yẹn tẹ́ fi dé ìlú yẹn ẹ ní bá ẹyẹ pàdé ńbẹ̀ tẹ́ fi dé ìlú yẹn igbó lọ́tún igbó lósì igbó lọ ní ẹni tí ó bá jẹun Kánò ò lè lọ bẹ̀ yẹn náà ẹni tí ó bá mọ nǹkan tí ń ṣe ò lè lọ bẹ̀ I'm telling you ṣé irú àwọn ìlú yẹn ni wọ́n ẹ̀sẹ̀ àwọn máa sọ kámẹ́rà mára ara aṣọ wọn àbí wọ́n máa mú kámẹ́rà máa ń kan kiri wóró sí wóró náà jọ ń gbá ń bẹ̀ yẹn wóró sí wóró ni wọ́n jọ ń tì bọ́ra wọn wóró sí wóró ni lọ́jọ́ tá a sì lọ láàsì a sì gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ nígbà tá a kó ń bẹ láàsì páwọn wọ́n ń gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ páwọn kan tí ń terrorize ilẹ̀ wọn pápápá láwọn ọdẹ yẹn àti kábíyèsí ìlú yẹn pápápá everybody gbébọn náà gbọ́ ọ̀nà wọnú gbó lọ bó ṣe yẹ kọ́ máa rí nìyẹn nílẹ̀ Káàárọ̀ Oòjíire now àwọn tó lead tíìmù kábíyèsí yẹn ló lead tíìmù lọ ṣébi tó yẹ pé àwọn ọba míì nílẹ̀ Yorùbá bíbà tó bá gbọ́ yóò gbé bọ̀kọ̀ ẹ̀ sọ́ba míì gan tiẹ̀ ń gbèlú ni yóò torí bọ́gbó ni kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ọba olórí ìlú lọ́ba adarí ìlú lọ́ba ọba lọ́ba lórí ohun gbogbo kí lẹ jọba lé lórí wàhún àwọn sáárì àwọn ọba kan ní Nàìjíríà tó yẹ pé wọn kì í dọ̀bálẹ̀ fún gọ́fúnà sá because gómìnà àwọn ní àsìkò tí wọ́n á lò lórí oyè tí wọ́n á fi get out ọba títí láì ní àbákú laṣọ ewúrẹ́ lọ́ba gómìnà ọ̀pọ̀jù pátápátá náà ló lọ́dún 7 sẹ́nítọ̀ ọ̀pọ̀jù pátápátá àwọn náà ti ní years tó máa ń lò pírẹsidẹ́ǹtì ọ̀pọ̀jù pátápátá ọdún 8 náà ni now ní ẹni tó yẹ pé yóò lo ọdún títí láì lórí oyè ní àmọ́ dọ̀bálẹ̀ fẹ́ tí yóò lọ́dún 8 ṣẹ́ni pé kò jọra wọn náà àwọn ọba wa gangan àwọn gangan ti fọ́nbù àwọn ọba ti fọ́nbù nílẹ̀ Yorùbá sára àwọn ọba kan nílẹ̀ Yorùbá sá tó jẹ́ pé wọn sáà lè rọ́bà tí ò lè dọ̀bálẹ̀ fún
tí ò ní tẹ̀ fún àwọn gómìnà tàbí chairman tàbí senator tàbí house of rep nílẹ̀ Yorùbá wa ń bí báyìí mi rò pọ̀ wà. Ọba tó bá dẹ̀ wà mo kí ó kú oríire ó káre ó kò fi ipò rẹ̀ kò fi wọ́lẹ̀. Bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ń bí báyìí pàtó yẹ pé kì í ṣe pé Ifá ló mú ẹni yẹn wọ́n lọ́bì ẹnìkan ló mú dé ọ̀dọ̀ gómìnà tó kó tó jọba. Báwo ló ṣe gbàgbé olórí ẹ wàá dọ̀bálẹ̀ fún náà. Torí ẹ̀ la mo fi ń ṣàlàyé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lásìkò yìí àwa Yorùbá ẹ jẹ́ ká ronú dáadáa. Ẹ jẹ́ ká ronú àwọn ibi tí kinní ń ṣẹlẹ̀ sí nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká wò tá bá tiẹ̀ lọ sí àwọn apá ibìkan ní Èkìtì side. Ok, lọ́wọ́ tá a wà nísìn àmọ́ bandit báwo àti bandit jọ ń gbé àwòkú mọ̀ torí wípé kò wọ́sọ kò dẹ̀ wùwà bí bandit sì wà nínú ìlú. Now báwo la ṣe fẹ́ dá bandit máa dá mọ̀? Mo dẹ̀ máa ń sọ kinní kan ìgbà tí bandit ní kí ọmọ Nàìjíríà mú 1 billion wá nípínlẹ̀ Ọ̀yọ́ 1 billion kan fi san ransom fáwọn bandit. Ó dàbí wípé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá san owó yẹn ọmọ àlè ní torí pé a fẹ́ máa ràn wọ́n lọ́wọ́ ni a tún fẹ́ máa kún wọn lọ́wọ́ sí pé kán má jí wa gbé. Ìgbọ̀nbáyà ni wọ́n á máa béèrè wípé ìlú kọ̀ọ̀kan o state kọ̀ọ̀kan o wá 1 billion lówó yín lọ́dọọdún o káwọn má bá yín káwọn má bá máa jí ọmọ yín gbé o. Ìgbọ̀nbáyà ni wọ́n á máa béèrè yẹn. Ìgbọ̀nbáyà ni ìjọba máa san yẹn. Ṣé rí pátápátá là fọ́jú o. Ṣẹ́gẹ̀tì ẹ̀ pátápátá là ń fọ́jú pọ̀npà báyìí là ń dẹ́tẹ̀ ojú àfọ́ tán pàláìtàláì ìjà ní dálẹ̀ kákújọ yá ti wèrè bọ ni kò yẹ káwọn pípù yìí lè wọlé Yorùbá rárá kájọ yá ti wèrè bọ ni tó bá dẹ̀ yẹ pé àwọn Yorùbá kan lọ́wọ́ à ń di ẹ jẹ́ ká flush ká fíìsì gbogbo out nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fíìsì gbogbo out. Olóyè Sunday Igboho wọ́n ní kán fún wọn ní permission láti lọ inú igbó. Olóyè Sunday Igboho ń tọrọ kínní yẹn lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì gẹ́gẹ́ bí nǹkan tèmi gbọ́ àti nǹkan tí mo rí wọ́n ní federal government ti sign rẹ̀ gẹ́gẹ́ bí ìrú ẹkùn láti wọnú igbó láti lè mọ àwọn security alert láti lè mọ bá wa fa àwọn kọ̀lọ̀rọ̀ sí jáde which is fine. Wọ́n wá ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ò fọwọ́ sí state níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní kò fọwọ́ sí. Tó bá yẹ pé lóòótọ́ lọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ò fọwọ́ sí wọ́n ṣe mistake. Ó yẹ kí ọ̀rọ̀ yìí kó ní àlàyé nínú ni ọ̀rọ̀ yìí máa ní àlàyé nínú ẹni tẹ́ bá ti mú ẹ̀sìn handing over rẹ̀ lé ọlọ́pàá lọ́wọ́ wọ́n sọ jẹ́ wípé àwọn àmọ̀tẹ́kùn gan táwọn sọ yìí ẹni táwọn gan bá mú wọn ṣe handing over rẹ̀ lọ́lọ́pàá lọ́wọ́ náà. Àmọ̀tẹ́kùn ò lágbára tó ọlọ́pàá nípa òfin náà. Àwọn ọlọ́pàá ló lòfin àwọn àmọ̀tẹ́kùn oògùn náà fi kó wọn síbẹ̀ àbí àwọn òwò náà kó sámọ̀tẹ́kùn ní Nàìjíríà àbí ṣe ọkọ mo ti ra àmọ̀tẹ́kùn kan Jesus of present mi rò pé yẹn lè lo oògùn kankan lára mi rò pé yẹn lè ní nǹkan kan lára because wọ́n pè lámọ̀tẹ́kùn ni ẹni tó bá pè lámọ̀tẹ́kùn olóògùn ní túmọ̀ ẹ̀ olóògùn náà ń pè lámọ̀tẹ́kùn ẹni tí ó bá lóògùn lè ṣàmọ̀tẹ́kùn bó ṣe yẹ kó mọ rí Nàìjíríà nìyẹn. Now ibi tí mò ń lọ rèé Sunday Igboho bó ṣe wà yẹn sìn ó yẹ kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ kó yé wọn wípé gbogbo ẹni tẹ́ bá ti mú o handing over rẹ̀ ọwọ́ ọlọ́pàá lẹ máa ṣe sí o síkè náà a mọ̀ pé ọlọ́pàá ọ̀rọ̀ wọn dàbí alákọ̀wé ni ó níbi táwọn gan lè wọgbó mọ́ ọlọ́pàá ò lè wọgbó náà ọlọ́pàá ò lè wọgbó o ọlọ́pàá ìjọba ò jẹ́ ó lójú ọlọ́pàá tó lè wọgbó náà ọlọ́pàá ò lóògùn ìwọ̀nba ọlọ́pàá ló lóògùn wọn gba ọlọ́pàá túrú ògùn wọn gbà wọn pẹ̀lú ìwé tán wọ́n fìwé gbà wọn ni irú àwọn àmọ̀tẹ́kùn yẹn ògùn ló yẹ kẹ́ ẹ fi gbà wọ́n náà sàtífíkẹ́ẹ̀tì ògùn ló yẹ káwọn àmọ̀tẹ́kùn ní kẹ́ tó gbà wọ́n sàtífíkẹ́ẹ̀tì ìwé ní tàwọn ọlọ́pàá sàtífíkẹ́ẹ̀tì ìwé ní tàwọn sójà sàtífíkẹ́ẹ̀tì ìwé ní tàwọn air force àti àwọn kí ló kọ rẹ̀ àwọn ọmọ ogun ojú omi sàtífíkẹ́ẹ̀tì níwèé bọ́ tó bá ti di ọ̀rọ̀ ìbílẹ̀ ní àmọ̀tẹ́kùn so sàtífíkẹ́ẹ̀tì ògùn lèyàn fi mú yàn bí àwọn ọmọ babaláwo ẹ̀ẹ́dẹ̀ kọ̀ọ̀kan fìbọn dẹ owó ẹ̀ fìbọn dẹra yín wò àwọn nǹkan tán fi mú yàn nìyẹn náà but
mo rí wípé ọ̀rọ̀ àwọn àmọ̀tẹ́kùn ṣe náà òun náà ti nílò pẹ̀lú ìwé. Ṣé ìwé náà fi mú àwọn àmọ̀tẹ́kùn? Ìkọ̀yẹ́kọ́jẹ́wé o, oògùn náà fi mú èèyàn, oògùn náà fi mú àwọn èèyàn, náà fi mú àmọ̀tẹ́kùn sí nǹkan, oògùn ni. So ìdí èyí, ẹni tí ò bá tí ì mọ̀ rí ogun orí kọ́ mọ́ pàdúrà pé kógun ó ṣẹlẹ̀ ní sàkání òun. Mo kí wa níbikíbi tá a bá wà, a mọ̀ mọ̀ ṣe láṣẹ Èdùmàrè. Mo kí wa ní dòròmí àwísí, mo sì kí wa ní dòròmí àwísẹ̀, torí èékánná ọwọ́ kò ní jẹ́ kí ẹkùn kó lè wọra dé egun. A mọ̀ mọ̀ ṣe o, yóò mọ̀ dùn mọ́ wa láṣẹ Èdùmàrè níbikíbi tá a bá wà. Mo kí yín o, mo kí yín, mo kí gbogbo wa níbikíbi tá a bá wà. Ẹ má jẹ́ ká gbàgbé, ṣé ó ti yé wa ń sìn, ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà, ó ti di wóró sí wóró. Ẹ jẹ́ kí gbogbo wa ká jẹun kánú dáadáa. A mọ̀ mọ̀ ṣe. Akọ́láwọlé Aláwọ̀dé lórúkọ mi. Mo kí wa o níbikíbi tá a bá wà.